Ẹ̀yin ará nínú Kristi, mo kí yín káàbọ̀ sínú oṣù kọkànlá, oṣù ayọ̀, oṣù ìdàgbàsókè. Ọlọ́run á ṣe oṣù yìí ní oṣù dáradára fún gbogbo wa. Ó mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún yín láti inú ìwé orin Dáfídì, Psalm 133, tó kà báyìí pé kíyèsí ó ti dára ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye lé orí tí ó sàn dé irùngbọ̀n, àní irùngbọ̀n Árónì tí ó sì ń sàn dé etí aṣọ rẹ̀. Bí ìrì Ámónì tí ó sàn sórí òkè Síónì, nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún, àní ìyè láéláé. Àwọn nǹkan mẹ́rin ni mo fẹ́ fàyọ fún wa nípa ìrẹ́pọ̀ àwọn ènìyàn. Ìkíní ni wípé ohun dáradára ni kí ara kó wà ní ìrẹ́pọ̀. Níbikíbi tí ìrẹ́pọ̀ bá wà, a máa fa àwọn nǹkan re sọ́dọ̀ àwọn tí wọ́n wà ní ìrẹ́pọ̀ yẹn. Àwọn èèyàn á máa rí wọn gẹ́gẹ́ bí èèyàn dáadáa. Ohun á máa lọ déédéé láàrin wọn. Ohun dáradára ni láti wà ní ìrẹ́pọ̀. Ìkejì ni wípé ó dàbí ohun táwọn olóyìnbó ń pè ní fragrant. Òórùn gbà tí wọ́n bá fi bí tùràrí sára, èyí táwọn olóyìnbó ń pè ní perfume. Tí wọ́n pé tẹ́ bá fi sára báyìí sí, ẹ̀yin nìkan kọ́ lẹ máa gbádùn òórùn yẹn. Gbogbo àwọn tó yí yín ká ni wọ́n máa gbọ́ òórùn yẹn, tóórùn yẹn dẹ̀ máa rùn dáadáa sí wọn. Bẹ́ẹ̀ náà ni ìrẹ́pọ̀ a máa mú òórùn dáradára máa tàn káàkiri wa, a dẹ̀ máa fa àwọn èèyàn sọ́dọ̀ wa, wọ́n á máa rí oore ọ̀fẹ́ Kristi nínú ìgbésí ayé wa. Ìkẹta ni wípé ó máa ń tuni lọ́kàn. Ó máa ń tuni lọ́kàn. Ó sọ̀rọ̀ nípa Ámónì, ìyẹn tó dàbí ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ a máa tuni lára, a máa tuni lọ́kàn. Ìyẹn ni pé tá a bá wà ní ìrẹ́pọ̀, ẹ̀mí mímọ́ Ọlọ́run a máa ṣiṣẹ́ láàrin wa, a máa ṣe ohun tuntun láàrin wa, a máa ṣe ohun dáradára láàrin wa. Ìkẹrin ni wípé a máa mú ìbùkún wá. Ìrẹ́pọ̀ a máa mú ìbùkún wá. Mo dẹ̀ gbàdúrà pé bó o ṣe wà ní ìrẹ́pọ̀ nínú oṣù November yìí, ìbùkún Ọlọ́run yóò wá ọ rí. Ìbùkún Ọlọ́run yóò dẹ̀ tàn jáde látara ẹ̀ sí gbogbo àwọn tó wà láyìíká ẹ̀. Bó ṣe ń rìn ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn tó wà tẹ́jọ́ ń gbélé, àwọn aládùúgbò ẹ̀, oore ọ̀fẹ́ Kristi yóò máa wà pẹ̀lú ẹ̀. Ìdàgbàsókè yóò máa wà nígbésí ayé ẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́, yóò sì dára fún ọ. Máa lọ nínú oṣù yìí ní agbára Ọlọ́run, yóò dára fún ọ.